Gbogbo ẹ̀yin olólùfẹ́ Tóyìn Àìmàkù ìyàwó Àjẹyẹmí táwọn méjèèjì jẹ́ òṣèré orí ìtàgé òṣèré sinimá ó mà ti sọ̀rọ̀ lórí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ó mà ti fèsì lórí àwọn nǹkan tí àwọn èèyàn ń gbé pò yí ẹnu nípa rẹ̀ lórí awuyewuye pé àwọn spíkà kan àwọn bloggers kan wọ́n ń gbèjà Tóyìn Àìmàkù àbí Tóyìn Àìmàkù ló rán wọn sí ẹnìkan tàbí èèyàn míì. Ó sọ̀rọ̀, mo kí yín ẹ káàbọ̀ sí ìkànnì Jùgbà Master, Ṣeun Agboola lórúkọ mi. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Tóyìn Àìmàkù sọ. Ọ̀kan bú fámílì èèyàn kan, ọ̀kan bú yàn kan, Ọlọ́run ò ní jẹ́ kí èmi rí rẹ̀ láyé mi. I have never done it and I will not do it. Níwájú Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. I am not doing this as Toyin Abraham the actress. I am doing this as Ìyá Tèmítọ́pẹ́, Ìyá Ire Olúwa. I am doing this because I am protecting my children. And after this, I have said this with my mouth. I am an actress. Nǹkan tó bá wù anybody kan sọ. But I am saying this again and again. You can mo lè bá anybody sọ̀rọ̀. I can talk to anybody. I can be anybody's friend. But there is nobody to abuse anybody. Tí mo bá dákẹ́ kò ṣe pé mo jẹ̀bi. But when you get to a level in your life, ẹ̀gbin máa bẹ, kò sí tẹ́gbin bá bẹ, wàá gbà, wàá mú kúrò lára. Kò ṣe gbogbo ẹ̀gbin tó bá ta báyàn lèyàn sọ̀rọ̀ àbí lèyàn abusing me, abusing my family, abusing my fans, abusing my husband, my children, my family. Please and please, for God's sake, stop it, please. I am saying this because I work with a lot of international organizations. I work. Kí wọ́n ó bí ni nílé rẹ̀ kò tó ká tún rẹ̀ níbí. Ìdí nìyẹn tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá bíyàn nílé rẹ̀ tó bá tún ara rẹ̀ bí náà bákan náà, tàbí tí wọn ò bá bíyàn nílé rẹ̀ tó bá tún ara rẹ̀ bí, àwọn èèyàn máa mọ̀ wípé ẹni rẹ̀ lonítọ̀hún yóò sì hàn nínú ìwà rẹ̀. Ìwà tí Tóyìn Àìmàkù ìyá ire tó hù náà rèé o. Ìwà wípé ọmọlúàbí ni mí, èmi ò rán èèyàn kankan o láti máa bú ẹnikẹ́ni o. Kò sì rọrùn fún mi láti sọ fún ẹnìkan tó ti sọ̀rọ̀ wípé kó dákẹ́. Ẹ jẹ́ ká máa ṣe rere o. Ẹ jẹ́ ká máa wà láwùjọ tí wọ́n ò ti máa sọ wípé ẹni rere ni wá. Ohun tá a bá ṣe lénìí ọ̀rọ̀ tán ni ó dà lọ́la o. Èyí tó tiẹ̀ wá dáyé íńtánẹ́ẹ̀tì yìí gbogbo ẹ̀ làwọn ọmọ bá ń lẹ̀. Ẹ jẹ́ ká ṣe ayé rẹ̀. Stop it, please. I am saying this because I work with a lot of international organizations. I work with them. And I don't want to react. Because gbogbo ọmọ Yorùbá kan náà là ń sọ. Àìmọye ló. When you're dealing with white people, then you have to sọ nǹkan. Fún èmi gan láti sọ pé kan stop is going to be difficult. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Please let us stop this. I am not doing this as Toyin Abraham the actress. Pé èmi Olúwatóyìn Abọ́sẹ̀dé Mary Dada ọmọ Abraham ti ever sọ fáwọn rí pé kàn bú èèyàn kan fún mi. Ọlọ́run ò ní jẹ́. Mi ò ever sọ fáwọn fans mi rí pé kàn bú èèyàn kan fún mi o. And I've never spoken to any speaker to speak for me or to abuse somebody. Ọ̀kan bú fámílì èèyàn kan, ọ̀kan bú yàn kan. Ọlọ́run ò ní jẹ́ kí èmi rí rẹ̀ láyé mi. I have never done it and I will not do it. Níwájú Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. I am not doing this as Toyin Abraham the actress. I am doing this as Ìyá Tèmítọ́pẹ́, Ìyá Ire Olúwa. I am doing this because I am protecting my children. And after this, I have said this with my mouth. I am an actress. Nǹkan tó bá wù anybody kan sọ. But I am saying this again and again. You can mo lè bá anybody sọ̀rọ̀. I can talk to anybody. I can be anybody's friend. But there is nobody
to abuse anybody. Tí mo bá dákẹ́ kò ṣe pé mo jẹ̀bi. But when you get to a level in your life, ẹ̀gbin máa bẹ, kò sí tẹ́gbin bá bẹ, wàá gbà, wàá mú kúrò lára. Kò ṣe gbogbo ẹ̀gbin tó bá ta báyàn lèèyàn ń sọ̀rọ̀ àbí lèèyàn abusing me, abusing my family, abusing my fans, abusing my husband, my children, my family. Please and please, for God's sake, stop it, please. I am saying this because I work with a lot of international organizations. I work with them. And I don't want to react. Because gbogbo ọmọ Yorùbá kan náà là ń sọ. Àìmọye ló. When you're dealing with white people, 10 years is so nǹkan. Fún èmi gan láti sọ pé kan stop, it's going to be difficult. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Please let us stop this. I am not doing this. Gbogbo àwọn olólùfẹ́ Tóyìn Àìmàkù ni wọ́n ti ń kan sára sí o. Wọ́n ní olóríire ẹ̀dá ni pé àwọn tiẹ̀ tó wà tí wọ́n ń fẹ́ràn rẹ̀ sí ju ti tẹ́lẹ̀ lọ. Wọ́n ní kì í ṣe oníjàgídíjàgan ẹ̀dá. Kódà ìwọ̀nba àkókò làwọn máa ń rí lórí íńtánẹ́ẹ̀tì àfi tó bá fẹ́ polówó sinimá rẹ̀ nìkan. Wọ́n ló fi hàn wípé ó yàtọ̀ gédéǹgbé nínú àwọn òṣèrébìnrin orí ìtàgé àti onísinimá. Kì í ṣe oníjàngbọ̀n, kì í ṣe onífàákájà pé gbogbo nǹkan tó bá ti dé sí ń gbà míì ọ̀pọ̀lọpọ̀ lè gbà lèèyàn ní mọ̀ tí yọ̀rọ̀ ra dákẹ́jẹ́. Wọ́n tó wá bu ẹnu kárí láì lu Fúnkẹ́ Akíndélé pé àwọn ò kì í sábà gbọ́ ọ̀rọ̀ awuyewuye tí ò dá nípa rẹ̀ o àfi tí wọ́n bá fẹ́ pẹ̀gàn lókù. Ẹ kú iṣẹ́ o, a kí yín dáadáa o, gbogbo tí ẹ̀ bá ń ṣe ayé ń wò ó. Ẹ tún kú ìgbádùn wa lẹ́ẹ̀kan sí i. Jùgbà Master lẹ ti ń gbọ́ wa o, Ṣeun Àgbọ́lá lórúkọ.